ṣetán láti lé gbogbo àwọn agbésùnmọ̀mí dànù kúrò nílẹ̀ Yorùbá. Ìgbòho Òòṣà ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Àjọ INEC kéde ọjọ́ ìbò ààrẹ gbogbogbò ọdún 2027 àtàwọn míì. Gómìnà Mákindé sọ baálẹ̀ 14 di ọba aládé lọ́yọ̀ọ́. Ẹ má sùn o, àwọn agbésùnmọ̀mí kọ lẹ́tà sí ìlú Ìrá àtàwọn ìlú méjì míì ní Kwara pé àwọn ń bọ̀ láti ṣèkọlù síbẹ̀. Sunday Ìgbòho rọ Nnamdi Kanu láti bá ìjọba àpapọ̀ jíròrò fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lójúnà láti yanjú ìṣòro ìpèníjà tó ń kojú rẹ̀. Àwọn agbébọn béèrè 40 mílíọ̀nù náírà 40 mílíọ̀nù náírà owó ìtúsílẹ̀ fún ìyàwó aṣọ́gbó tí wọ́n jí gbé lẹ́yìn tí wọ́n pa ọkọ rẹ̀ nípínlẹ̀ Kwara. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Mo ṣetán láti lé gbogbo àwọn agbésùnmọ̀mí dànù kúrò nílẹ̀ Yorùbá. Ìgbòho Òòṣà ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Gbajúgbajà ajìjàgbara òmìnira fún ilẹ̀ Yorùbá olóyè Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ mọ̀ sí Ìgbòho Òòṣà ti kéde ìgbáradì rẹ̀ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ láti lé àwọn agbébọn àtàwọn ọ̀daràn míì dànù kúrò nínú àwọn igbó aginjù jákèjádò apá ẹkùn gúúsù ìwọ̀ oòrùn. Adéyẹmọ ẹni tó sọ̀rọ̀ pẹ̀lú Saturday Punch nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ Ẹtì Friday sọ wípé òun àti àwọn alátìlẹyìn rẹ̀ ṣetán láti gbáradì wọnú àwọn igbó aginjù nílẹ̀ Yorùbá tí ìjọba àpapọ̀ bá fọwọ́ sí tó sì ṣe àtìlẹyìn fún òun. Ìgbòho Òòṣà ní òun nílò àtìlẹyìn ìjọba àpapọ̀ láti mú ètò ààbò apá ẹkùn gúúsù ìwọ̀ oòrùn gbópọn sí i. Ó ní òun ti ṣetán láti wọnú aginjù nílẹ̀ Yorùbá pẹ̀lú àwọn abẹ́sìnkáwọ́ òun láti lé àwọn agbésùnmọ̀mí tó ń ṣèkọlù sáwọn èèyàn láwọn gbèríko ìlú. Ó fi kún pé àwọn kò lè dá nǹkan kan ṣe láìsí pé ìjọba bá fọwọ́ sí àwọn tàbí ṣàtìlẹyìn fún àwọn. Ó ní gbọ́mọgbọ́mọ ìkọlù àwọn adaranjẹ̀ ti di ìdúnkookò mọ́ àlàáfíà ààbò àti ìfọkànbalẹ̀ àwọn aráàlú. Adéyẹmọ jẹ́ akíkanjú ọkùnrin tó ti ń ké gbàjarè síta tako àwọn agbébọn lápá ẹkùn gúúsù ìwọ̀ oòrùn tó sì ti fìgbà kan léwájú iṣẹ́ ìréde láti lé àwọn afurasí agbébọn kúrò láwọn agbègbè kan nípínlẹ̀ Ọ̀yọ́. Ìbéèrè Ìgbòho jẹ́ àmì àyípadà ìlọsíwájú yàtọ̀ sí kíkojú ìjọba. Tí a ò bá gbàgbé a ó rántí pé lóṣù keje ọdún 2021 ní àwọn agbófinró ọ̀tẹlẹ̀múyẹ́ DSS àtàwọn òṣìṣẹ́ ológun ṣèkọlù sílégbèé rẹ̀ lórí ẹ̀sùn pé ó ní àwọn ohun ìjagun ìbọn níkàáwọ́ gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́. 3 nínú àwọn abẹ́sìnkáwọ́ rẹ̀ ni wọ́n ṣekú pa lásìkò ìréde náà tí wọ́n sì fi gbòòrò òfin gbé àwọn 13 nígbà náà. Ìgbòho sàsálà fún ẹ̀mí ara rẹ̀ tó sì tún jẹ́ nínáwó gan ní pápákọ̀ òfurufú Kútọ́nù lórílẹ̀‐èdè Benin Republic lọ́jọ́ 19 oṣù keje July 19, 2021 nígbà tó ń gbìyànjú láti rìnrìn àjò lọ ilẹ̀ Germany. Wọ́n fi sáhàmọ́ fún ó lé ní ọdún kan ṣáájú kó tó gba ìtúsílẹ̀ ní oṣù kẹta March ọdún 2022. Lọ́dún 2025 lásìkò àbẹ̀wò rẹ̀ sí ààfin Olúgbọ́n orílẹ̀ Ìgbọ́n níjọba ìbílẹ̀ Sùúrùlérè ìpínlẹ̀ Ọ̀yọ́, Adéyẹmọ rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Bọ́lá Tinubu láti yọ orúkọ rẹ̀ kúrò lára àwọn tí ìjọba àpapọ̀ ń wá. Ó fi àìdùnnú rẹ̀ hàn lórí bí òun kò ṣe ti ní òmìnira láti wá gbé nílẹ̀ bàbá òun lẹ́yìn tó padà darí dé sórílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́ 26 oṣù kìíní January 26 ọdún 2026 ní Ìgbòho Òòṣà ṣàbẹ̀wò sí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà. Ó sì jẹ́ kó di mímọ̀ pé àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ tó fi mọ́ Ọọ̀ni Ilé Ifẹ̀, Adéyẹyè Ògúnwùsì àti Olúgbọ́n ti orílẹ̀ Ìgbọ́n Ọba Francis Àlàó ṣe gudugudu méje yàyà 6 lórí ìpadà òun sórílẹ̀-èdè Nàìjíríà nípa rírí òmìnira gbà lọ́wọ́ ìjọba àpapọ̀. Àjọ INEC kéde ọjọ́ ìbò ààrẹ gbogbogbò ọdún 2027 àtàwọn míì. Àjọ elétò ìdìbò ilẹ̀ Nàìjíríà Independent National Electoral Commission INEC ti gbé àlàkalẹ̀ nípa bí ètò ìdìbò àpapọ̀ ọdún 2027 yóò ṣe lọ jáde. Alága àjọ INEC ọ̀jọ̀gbọ́n Joas Amupitan ló fi àlàkalẹ̀ ètò ìdìbò náà léde lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 13
oṣù kejì ọdún 2026 níbi ìpàdé àwọn oníròyìn kan tó wáyé l'Àbújá. Ṣáájú ni àjọ INEC ti ní òun ti parí iṣẹ́ lórí àwọn ọjọ́ tí ìdìbò yóò wáyé bó tilẹ̀ jẹ́ pé àwọn ìdíwọ́ díẹ̀ wà. Ó fi ń dá àwọn ọmọ Nàìjíríà lójú pé bí àwọn ṣe fẹ́ bẹ̀rẹ̀ ètò pàtàkì fún orílẹ̀-èdè wa yìí, àjọ INEC ti ṣetán láti ṣètò ìdìbò tí yóò fi ìfẹ́ ọkàn àwọn èèyàn hàn. Àmúpìtàn ṣàlàyé pé ìdìbò yìí yóò kan ọ́fíìsì ààrẹ, igbákejì rẹ̀, àwọn gómìnà àti igbákejì wọn àti àwọn ìpínlẹ̀ bíi Anambra, Bayelsa, Edo, Èkìtì, Imo, Kogi, Ondo àti Ọ̀ṣun nìkan ni kò kàn. Yóò kan àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin, ilé ìgbìmọ̀ aṣojú àti àwọn ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀. Èyí ni àwọn ọjọ́ tí ìdìbò yóò wáyé ní 2027 bí àjọ INEC ṣe kéde rẹ̀. 20 oṣù kejì 2027 ìbò ààrẹ àti ti ilé ìgbìmọ̀ asòfin àgbà yóò wáyé. Ọjọ́ kẹfà oṣù kẹta 2027 ìbò sí ipò àwọn gómìnà ìpínlẹ̀ àti tàwọn ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ yóò wáyé káàkiri Nàìjíríà. Ìkéde yìí ló jáde láàrin awuyewuye tó ń wáyé nílé ìgbìmọ̀ asòfin nípa àtúnṣe òfin ìdìbò lórílẹ̀-èdè yìí. Àjọ INEC sọ pé òun ti fi àlàkalẹ̀ ètò ìdìbò náà ránṣẹ́ sáwọn asòfin tẹ́lẹ̀. Wọ́n ní àmọ́ àwọn sọ fún wọn pé ó ṣeé ṣe kí àwọn apá kan ètò náà faragbá àbájáde ìjókòó ìgbìmọ̀ nígbà tí wọ́n bá padà gbé òfin tí wọ́n ṣe àtúnṣe rẹ̀ jáde. Alága àjọ INEC náà rọ àwọn iléeṣẹ́ ìjọba, àwọn elétò ààbò, àwọn oníròyìn, ẹgbẹ́ àwùjọ, àwọn olùdíje àtàwọn olùdìbò láti rí i dájú pé ètò ìdìbò tó ní àlàáfíà wáyé. Ó ní àjọṣe gbogbo èèyàn ní Nàìjíríà ní ìdìbò ọdún 2027. Gómìnà Mákindé sọ baálẹ̀ 14 di ọba aládé lọ́yọ̀ọ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ti ṣe àgbéga ipò fún àwọn baálẹ̀ 14 nílùú Ọ̀yọ́ nípa sísọ wọ́n di ọba aládé. Ọjọ́ Ẹtì Friday, ọjọ́ 13 oṣù kejì ọdún 2026 yìí ni gómìnà Mákindé sọ àwọn baálẹ̀ náà di ọba níbi ayẹyẹ tó wáyé ní Olivet Heights níjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ọ̀yọ́. Igbákejì gómìnà Ọ̀yọ́ Báyọ̀ Lawal tó sojú fún Mákindé ló gbé ọ̀pá àṣẹ fún àwọn baálẹ̀ tó di ọba náà. Àwọn baálẹ̀ tíjọba Ọ̀yọ́ sọ di ọba náà rèé: Alágbo ti Àgbò ọba David Oyèdìran, bàbá Ẹ̀yájì Ọ̀yọ́ ọba Àfọ̀njá Múkáílà, Alájàgbà Ọ̀yọ́ ọba Samuel Odùrìndé, Ọ̀nà Ìsókun ti Ọ̀yọ́ ọba Isiaka Tẹ̀lá Títílóyè, Onímìlẹ̀kẹ̀ ti Ìmìlẹ̀kẹ̀ Ọ̀yọ́ ọba Fákáyọ̀dé Aláwọ̀nlé, Onígbùdùgbù ti Gbùdùgbù Ọ̀yọ́ ọba Sàláwù Oyèníran, Olódù ti Òjòǹgbòdú ọba Ọláníyì Adégbòyè àti Alápàrá ti Àpáàrá ọba Tìjání Àjẹ́ìgbé. Àwọn yòókù ni Onídòdẹ ti Ìdòdẹ ọba Oyèlékè Yusuf Sàmù Ọ̀yọ́ ọba Lámídì Jímọ̀, Alágo ọjà ti Àgọ́ ọjà ọba Gàníyù Búsàrí, Àgbàkin Ọ̀yọ́ ọba Ásìmíyù Jímọ̀, Aláké Ìtàn ti Aké Ìtàn ọba Jímọ̀ Oyèlẹ́yẹ àti Ẹlẹ́pẹ̀ ti Ìsẹ̀kẹ̀ ọba Abel Oyèkàn. Nínú ọ̀rọ̀ gómìnà Mákindé, ó ní ìgbéga tó dé bá àwọn baálẹ̀ tó di ọba yìí fi hàn bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe fẹ́ràn ìṣẹ̀ǹbáyé àti àṣà tó sì ń bọ̀wọ̀ fún ìjọba ìbílẹ̀ nípa mímú àlàáfíà àti ìdàgbàsókè wáyé lẹ́sẹ̀kùkù tó súnmọ́ aráàlú jùlọ. Mákindé kí àwọn ọba tuntun náà kú oríire. Ó ní bí wọ́n ṣe di ọba fi jíjẹ́ aṣíwájú rere hàn, ó sì tún tọ́ka sí bí ìjọba ọ̀hún ṣe ka ipò ọba ìbílẹ̀ sí tó. Ó rọ gbogbo àwọn ọba náà láti máa gbé òtítọ́ àti ìwà ọmọlúàbí ga fáwọn èèyàn wọn. Gómìnà ní kí wọ́n mọ ìgbà wọn fún àlàáfíà, kí wọ́n nípa nínú ìjọba wọn, kí wọ́n sì rí àtìlẹ́yìn ìjọba gbà nínú àwọn ètò tí yóò tún ìgbésí ayé aráàlú ṣe láàyè wọn. Ó ní ipò ọba ilẹ̀ Yorùbá kò kéré nílẹ̀ adúláwọ̀ Áfíríkà, ọ̀kan lára àwọn ipò tí ọ̀wọ̀ wà fún jùlọ tó sì ti pẹ́ ni. Mákindé sọ pé bẹ́ẹ̀ ló ṣì wà nínú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ títí di òní. Ẹ má sùn o! Àwọn agbésùnmọ̀mí kọ lẹ́tà sí ìlú Ìrá àtàwọn ìlú méjì míì ní Kwara pé àwọn ń bọ̀ láti ṣèkọlù síbẹ̀. Ìpayà ìbẹ̀rùbojo ti gba ọkàn àwọn èèyàn ìjọba ìbílẹ̀ Ọ̀yún nípínlẹ̀ Kwara látàrí bí àwọn agbésùnmọ̀mí ṣe kọ̀wé sí ìlú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìjọba ìbílẹ̀ náà. Àwọn ará ìlú mẹ́tẹ̀ẹ̀ta náà ní ọkàn wọn ò balẹ̀ mọ́ báyìí tí wọ́n sì ń ronú ọ̀nà tí wọ́n lè gbé gbà. Níṣe làwọn èèyàn ìlú mẹ́tẹ̀ẹ̀ta ṣàdédé jí láàárọ̀ kùtù tí wọ́n sì rí ìwé kan táwọn
táwọn agbésùnmọ̀mí náà kọ sí wọn lọ́jọ́ kejì oṣù kejì ọdún 2026 yìí. Àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n kọ ìwé ọ̀hún sí ní ìlú Ìrá, Ìnájà àti Àhọ̀. Lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, ọ̀kan lára àwọn ọmọ ìlú Ìrá, arábìnrin Fatima Saliu, sọ pé àárọ̀ kùtù ni àwọn rí ìwé náà. Ó fi kún pé àwọn ọlọ́kadà lórí ìwé ọ̀hún níbùdó wọn tí wọ́n sì mú lọ fún àwọn àgbààgbà ìlú. Ó ṣàlàyé pé àwọn kò rí irú ìwé bẹ́ẹ̀ rí ní ìlú àwọn àti pé ìgbà àkọ́kọ́ rèé táwọn yóò rí irú ìwé bẹ́ẹ̀. Láti ìgbà tí wọ́n ti gba lẹ́tà ọ̀hún làwọn elétò ààbò ti yí ìlú náà ká fún ààbò tó gbópọn. Aráàlú náà sọ síwájú sí pé àwọn aláṣẹ ìlú ti fòfin de ìpàdé àdúrà òru láwọn ilé ìjọsìn àti mọ́sálásí. Ohun táwọn agbésùnmọ̀mí náà kọ sínú ìwé náà ni pé àwọn gẹ́gẹ́ bí ẹgbẹ́ agbésùnmọ̀mí ilẹ̀ Nàìjíríà, Nigeria Terrorist Association, bọ̀ wá kọlu ìlú Ìrá, Ìnájà àti Àhọ̀. Wọ́n ní kò sí ìlú kankan tó bà àwọn lẹ́rù láti kọlù. Àwọn máa ń ṣe ìwádìí àwọn dáadáa, àwọn sì máa ń fi imú fínlẹ̀ káwọn tó ṣèkọlù. Àwọn ti gbọ́ nípa ìlú yìí, ìlú Ìrá, àwọn sì mọ̀ pé wọ́n ní àwọn alágbára tó lè kojú àwọn ọmọ ogun àwọn kí wọ́n máa gbáradì fún àwọn nígbàkúùgbà. Wọ́n ní kò sí ohun tó kan àwọn pẹ̀lú gbogbo ifá àti àwọn alágbára tí ìlú náà ní. Lẹ́tà ọ̀hún sọ síwájú sí pé àwọn ti kúrò ní Káyàmá, àwọn sì ń bọ̀ wá sí ìlú Ìrá, Ìnájà, Àhọ̀ àti agbègbè rẹ̀. Alága ìjọba ìbílẹ̀ Ọ̀yún, Alhaji Kamorudeen Àkànbí, ti pe ìpàdé ìgbìmọ̀ ètò ààbò ìjọba ìbílẹ̀ náà. Ìpàdé náà wáyé ní olú iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ Ọ̀yún ní ìlú Ìlẹ́mọ̀nà. Alága náà ní wọ́n ti fi ọ̀rọ̀ náà tó òun létí, iṣẹ́ sì ti bẹ̀rẹ̀ lórí rẹ̀. Ó ṣàlàyé pé ìjọba ìbílẹ̀ Ọ̀yún fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Kwara láti kojú ètò ààbò tó mẹ́hẹ̀. Alága ọ̀hún wá ké sí ará ìlú láti máa kíyèsára ní gbogbo ìgbà kí wọ́n sì máa fura sí àwọn àjòjì èèyàn tí wọ́n bá rí lágbègbè wọn. Sunday Igboho rọ Nnamdi Kanu láti bá ìjọba àpapọ̀ jíròrò fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lójúnà láti yanjú ìṣòro ìpèníjà tó ń kojú rẹ̀. Ajìjàgbara ní fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá, Sunday Adéyẹmọ, tí ọ̀pọ̀ mọ̀ sí Sunday Igboho, ti ké sí olùdarí fẹ́gbẹ́ ẹ̀yà Ìgbò ìyẹn IPOB Nnamdi Kanu láti mú ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ lọ́kùnkúndùn lójúnà láti yanjú ìṣòro ìpèníjà ẹjọ́ àti ìṣòro ìṣèlú tó ń dojú kọ. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Ẹtì Friday tó tún jẹ́ bíbuwọ́lù nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀ Pẹ̀lúmi Ọlájẹngbèsì, Ìgbòho gbóríyìn fún Kanu fún ìgbésẹ̀ ìpinnu tó gbé láìpẹ́ yìí nípa wíwọ́gilé àṣẹ gbéléjókòó ọjọ́ Ajé Monday tó ti ní ipa lórí apá ẹkùn gúúsù ìlà oòrùn fún ọdún 5. Ìgbòho ṣàpèjúwe ìgbésẹ̀ náà láti fòpin sí ìwọ́de ìfẹ̀hónúhàn ọlọ́sọ̀ọ̀sẹ̀ gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tó ṣe pàtàkì nípa mímú ìdúróṣinṣin apá ẹkùn náà padà bọ̀ sípò. Ìgbòho ní ìgbésẹ̀ Kanu nípa fífòpin sí àṣẹ gbéléjókòó ọ̀hún jẹ́ ìpinnu dáradára lórí apá ẹkùn gúúsù ìlà oòrùn. Yàtọ̀ sí wíwọ́gilé àṣẹ gbéléjókòó náà, Ìgbòho pè fún àyípadà ìlànà tẹ̀lé tó sì rọ Kanu láti bá ìṣèjọba tó wà lóde lọ́wọ́lọ́wọ́ báyìí fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lójúnà láti yanjú ìṣòro ìpèníjà rẹ̀. Ajìjàgbara náà fi ìrètí hàn pé ìjọba ààrẹ Bọ́lá Tinubu yóò gbọ́ ìjíròrò àlàáfíà bẹ́ẹ̀. Ó dábàá pé ìpinnu àlàáfíà wà níkàáwọ́ tí àwọn ẹgbẹ́ méjèèjì bá ṣe pẹ̀lú ọkàn ìgbàgbọ́ rere. Àtẹ̀jáde náà fi kún pé bó tilẹ̀ jẹ́ pé ó jẹ́ ẹ̀tọ́ ọmọnìyàn Mazi Kanu láti lépa ìpinnu ara ẹni ìdádúró, Olóyè Ìgbòho gbàgbọ́ pé ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu lọ́wọ́lọ́wọ́ ní ìfohùnṣọ̀kan àti òye ara ẹni fún àlàáfíà, oríire, ààbò àti ọwọ́ tí ó tọ́ tí gúúsù ìlà oòrùn pàṣẹ. Àtẹ̀jáde náà tún gbójú àgàn sáwọn èèyàn tàbí àwọn ẹgbẹ́ tí wọ́n ń jàǹfààní nínú ìrúkèrúdò wàhálà tó ń wáyé lápá ẹkùn gúúsù ìlà oòrùn. Ìgbòho kìlọ̀ pé ìbàjẹ́ agbègbè náà gbọ́dọ̀ jẹ́ fífòpin sí kí ó lè gba àtúnṣe ọrọ̀ ajé láàyè. Ìdásí nípasẹ̀ Sunday Igboho ṣàfihàn pé ó jẹ́ àkókò pàtàkì ìṣọ̀kan láàrin àwọn ajìjàgbara ẹ̀yà méjèèjì tí ó gbajúmọ̀, èyí tó ṣàfihàn ìpòǹgbẹ ìṣe pàtàkì ìṣọ̀kan àlàáfíà àti ìjíròrò nínú wíwá ìdúróṣinṣin agbègbè náà. Ẹgbẹ́ tó ń gbèjà Biafra kéde ìwọ́de gbéléjókòó ní oṣù kẹjọ ọdún 2021 gẹ́gẹ́ bí ọ̀nà láti fẹ̀hónúhàn tako
fífi Kanu sọwọ́ sí orílẹ̀-èdè Nàìjíríà àti ìfipamọ́ rẹ̀ lẹ́yìn náà. Lásìkò náà àwọn ọjà, ilé ìwé, àwọn ilé ìfowópamọ́ àti àwọn ọ́fíìsì ló wà ní títìpa. Punch Online jábọ̀ pé wọ́n dá Kanu lẹ́bi fún ẹ̀ṣẹ̀ tí ó ní í ṣe pẹ̀lú ìgbésùnmọ̀mí ní 20 oṣù kọkànlá ọdún 2025. Wọ́n sì rán lẹ́wọ̀n gbére. Ìdájọ́ tí ìdílé rẹ̀ kọ̀ tí wọ́n sì jẹ́jẹ́ láti pe ẹjọ́ kòtẹ́milọ́rùn. Lẹ́yìn ìdájọ́ rẹ̀ wọ́n gbé Kanu lọ sí ọgbà ẹ̀wọ̀n àtúnṣe Sokoto láti lọ́ọ́ faṣọ péńpé roko ọba lẹ́yìn tí ilé ẹjọ́ sọ pé ọgbà ẹ̀wọ̀n Kùjé l'Àbújá kò yẹ fún Kanu. Àwọn agbébọn ń béèrè 40 mílíọ̀nù náírà 40 mílíọ̀nù náírà owó ìtúsílẹ̀ fún ìyàwó aṣọ́gbó tí wọ́n jí gbé lẹ́yìn tí wọ́n pa ọkọ rẹ̀ nípínlẹ̀ Kwara. Ó mà wá ga báyìí o. Àwọn agbébọn tó pa ẹ̀ṣọ́ aṣọ́gbó ní ìlú Ọba Ìsìn nípínlẹ̀ Kwara tí wọ́n tún jí ìyàwó rẹ̀ gbé lọ lẹ́yìn èyí tí ń béèrè fún owó tí kò dín ní 40 mílíọ̀nù náírà 40 mílíọ̀nù náírà báyìí gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ obìnrin náà. A ó rántí pé ìrọ̀lẹ́ ọjọ́rú Wednesday ọjọ́ 11 oṣù kejì ọdún 2026 yìí ní àwọn agbébọn ya wọ ìlú Ọba Ìsìn níjọba ìbílẹ̀ Ìsìn tí wọ́n sì kó aráàlú sínú ìbànújẹ́ àìfọkànbalẹ̀. Ìkọlù tí wọ́n ṣe sí ìlú yìí lọ́jọ́ náà ló yọrí sí bí wọ́n ṣe pa ẹ̀ṣọ́ aṣọ́gbó kan Rahim Ògúnrìndé tí wọ́n sì jí ìyàwó rẹ̀ Fúnkẹ́ Ògúnrìndé gbé sálọ. Lẹ́yìn rẹ̀ ló di pé àwọn aráàlú Ọba Ìsìn bẹ̀rẹ̀ sí fi ìlú sílẹ̀ wọ́n ń sá lọ sáwọn ìlú tó wà lágbègbè nítorí ìpayà ìbẹ̀rùbojo. Ọjọ́ Ẹtì ọjọ́ 13 oṣù kejì ọdún 2026 yìí ní àwọn akọ̀ròyìn kàn sí ọ̀kan lára àwọn ẹ̀ṣọ́ aláàbò ìlú náà láti mọ ibi tí nǹkan dé dúró. Ẹ̀ṣọ́ aláàbò náà tó rawọ́ ẹ̀bẹ̀ pé kán forúkọ bò wọ́n láṣìírí nítorí ààbò rẹ̀ sọ pé àwọn ajínigbé náà ti pe àwọn ajínigbé náà béèrè fún owó ìtúsílẹ̀ 100 mílíọ̀nù náírà 100 mílíọ̀nù náírà ṣùgbọ́n àwọn bẹ̀ wọ́n pé àwọn kò ní owó tó bẹ́ẹ̀ lọ́wọ́. Wọ́n tún pè padà ní àárọ̀ ọjọ́ 13 oṣù kejì ọdún tí a wà yìí wọ́n ní àwọn ti dínkù sí 40 mílíọ̀nù náírà 40 mílíọ̀nù náírà. Wọ́n ní tí àwọn bá fẹ́ rí Fúnkẹ́ Ògúnrìndé láàyè àwọn gbọ́dọ̀ tètè san 40 mílíọ̀nù náírà 40 mílíọ̀nù náírà owó ìtanràn fún ìtúsílẹ̀ rẹ̀. Ó ní owó ni àwọn ń wá kiri báyìí o kí Ọlọ́run Olódùmarè ṣàánú fún àwọn. Arákùnrin náà fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn tí àwọn jẹ́ fìjìláńtẹ́ nìkan làwọn kù nílùú báyìí. Ó ní àwọn fún ara àwọn sínú ìlú láti dáàbò bo àwọn èèyàn. Bákan náà ló ní àwọn kò rí àwọn ọmọ ogun tàbí ẹ̀ṣọ́ aláàbò kankan. Ohun ìbànújẹ́ ńlá ló jẹ́ fún àwọn ará ìlú Ọba Ìsìn ní ìjọba ìbílẹ̀ Ìsìn ní ìpínlẹ̀ Kwara lórí bí àwọn agbébọn tún ṣe ìkọlù sí ìlú náà tí wọ́n sì tún pa ẹ̀ṣọ́ aṣọ́gbó kan tí í ṣe Rahim Ògúnrìndé tí ọ̀pọ̀ mọ̀ sí bàbá ìbejì. Lẹ́yìn tí wọ́n pa Ògúnrìndé tán ṣe ni wọ́n tún jí ìyàwó rẹ̀ gbé sá lọ inú igbó. Lọ́jọ́rú Wednesday ọjọ́ 11 oṣù kejì ọdún tí a wà yìí ní ìṣẹ̀lẹ̀ láabi tó sọ àwọn aráàlú ọ̀hún sí síbáṣìbò wáyé. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Yóò sì dára fún yín.